Yorùbá tó bá fẹ́ ṣe Yorùbá lóore tó bá fọgbọ́n ṣe ẹ̀yàn á jẹ̀bi ńlẹ̀ Yorùbá. Mo ti wà nínú jàǹgbara ó ti lé ní 25 years. So mo kọ́ study situation, mo study reaction àwọn èèyàn. So ìgbà tí mo rí pé ó kù ọjọ́ méjì kó pé oṣù kan, mo issue statement. A rí lọ́nà méjì nǹkan tó fa kínní. Ìkíní ni wípé àwọn Fúlàní kan ti ń rí pé a ti ń ṣe ìdàgbàsókè iṣẹ́ oko wa tí olóyìnbó ń pè ní development of agriculture. A ti rí àwọn ọmọ Yorùbá tó ti ń wò pé private initiative pé ẹ jẹ́ kí n lọ invest iṣẹ́ oko. Wọ́n dẹ̀ rí pé ta bá bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ yẹn púpọ̀ ọmọ àwọn nǹkan táwọn ń tà sílẹ̀ Yorùbá lá máa tà fúnra wọn. Ó wà lára nǹkan tó fi ń ṣe nǹkan tó ń ṣe yìí. Wọ́n fẹ́ dẹ́rù bà àwọn tó ṣiṣẹ́ àgbẹ̀, wọ́n dẹ̀ fẹ́ provoke gbogbo àwọn tó ti invest nínú iṣẹ́ àgbẹ̀. Èkejì ni wípé àwa ní ìgbàgbọ́ wípé wọ́n fẹ́ provoke mi gan tí mo jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò pé ẹ jẹ́ ká da àwọn darandaran kọ́ máa dalẹ̀ Yorùbá rú. Bóyá wọ́n rò pé àwa da OPC síta láti lọ kọjú wọn, kọ́ wá get into me àbí àwọn ọmọ Yorùbá kan kó military sílẹ̀ Yorùbá kan wá sọ pé ilẹ̀ Yorùbá ò secure bí other region. But notwithstanding, Ọlọ́run akọ́ àmọ́ṣe tí ọmọdé bá gbọ́gbọ́n kúkú àgbà gbọ́gbọ́n sísìn. Wọ́n ní Ọlọ́run bẹ bíi ti àtijọ́, àwòlá àsìn bàbá bíi tàtijọ́. Yorùbá ní òṣè bí Yorùbá àtijọ́, ta ló fẹ́ dánrú ẹ̀ wò? Ó lọ́gbọ́n tí Yorùbá ń dá sí. Yorùbá ò ń jagun ìbọn lọ títì. Tẹ́ bá rí Yorùbá tó bá kóbọn tó bá pàdá tó bá lọ fi ń jagun kì í ṣe Yorùbá gidi. Yorùbá là ń pè ní adákẹ́jà bí èṣù. Yorùbá ló fi gbólóhùn ló fi ń ṣẹ́gun. Yorùbá ló fi ìmọ̀ ń ṣẹ́gun. Tí Yorùbá bá dẹ̀ fẹ́ jagun ọdún méje ni Yorùbá fi máa ń prepare ogun ọjọ́ méje. So a fi Yorùbá hàn wọ́n bí Yorùbá ṣe máa ń mú àwọn tó bá fẹ́ balẹ̀ wa jẹ́. Alálẹ̀ wa ò ń gbàbọ̀dì. Ilẹ̀ Yorùbá ń yọ̀ fún ẹni tó bá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́. Ẹni tó bá rò pé òun fẹ́ wá ba ilẹ̀ Yorùbá jẹ́, ilẹ̀ Yorùbá ń yọ̀. Bó jẹ́ lókè ni, bó jẹ́ nísàlẹ̀ ni. A ní ṣe rí àfọgbọ́n ṣe. A ní fẹ́ kán tì wá, kán wá set trap fún wa. Especially position yìí. Kì í ṣe gbogbo àwọn èèyàn tó jẹ́ àbàyè jẹ́ nínú ẹ̀dùn sí position yìí. Wọ́n dẹ̀ rí pé mi ò ń gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá. O lè fowó rà mí, o dẹ̀ lè tì mí tìkùtì. Nǹkan tí má mọ̀ kó da fúnlẹ̀ Yorùbá, o ní máa ṣe fúnlẹ̀ Yorùbá ní ìtagbára mi bá ká. Bó dẹ̀ ṣe wọ Ọlọ́run bá, òun ló ń ṣiṣẹ́. Ó wọ Ọlọ́run tó fẹ́ lò mí lásìkò yìí ni. Ìgbà ló nígbà ń lò. So mo dẹ̀ fi àsìkò yìí bá wọn bá wa sọ̀rọ̀. Wọ́n wà careful ní domain wọn, kán organize local security wọn. Ó ti di méjì báyìí. Àwọn tó máa ṣọ́ọ̀lù, àwọn tó máa ṣọ́ oko. Tó bá rí àjòjì èèyàn tó wọnú ìlú wọn, kán pe agbófinró. Tágbófinró ò bá dáhùn, kán report ẹ̀ fún commissioner of police àbí director of SSS. Ìyẹn ni ká kọ́kọ́ lò kó má dà pé a fẹ́ fi ọwọ́ wa gbé òfin sọ́wọ́ ara wa, pé kí a má fi òfin sọ́wọ́ ara wa torí ayé tá wà yìí ń sìn. Modern Ààrẹ Ọ̀nà Kakanfò ni mo jẹ́. Modern Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe nǹkan tá kàn kóyàn síta tá náà fẹ́ lọ jagun. Nígbà tá ti ní army, tá ti ní navy, tá ti ní air force, tá lọ́lọ́pàá, tá ní SSS. Ó di Ààrẹ Ọ̀nà Kakanfò tó gbọ́dọ̀ fọgbọ́n ṣe é. Torí tó ò bá ṣe bẹ́ẹ̀ tó bá ní o ṣe bí di tàdíjọ́ àwọn yẹn níta ló rán ẹ. Ọwọ́ tó fi múyàn ní ayé tá wà yìí pọ̀. Tó wọ́n bá rí ẹ mú Nàìjíríà international law wà. So